gbé yín ga gbogbo ìdílé Jésù àdúpẹ́ nítorí pé ẹ̀yin ni Ọlọ́run àìlèyípo padà gba ọpẹ́ o ẹ̀mí mímọ́ ẹgbà yín wa àwa pàbíṣẹ́ lábẹ́ àpótí ti sẹ́yìn Olúwa dáríjì Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ máa bá wa lọ ẹ̀mí mímọ́ Olúwa sọ̀kalẹ̀ sáàrin wa ẹ̀mí Ọlọ́run òtítọ́ máa bá wa lọ ẹ fi wá mọ̀nà ẹ má ṣì wá darí ẹ tọ́ wa sọ́nà ẹ jẹ́ ká rí yín ẹ tú ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí sílẹ̀ ẹ fún wọn ní ìmúláradá ẹ pa wọn lẹ́rìn ayọ̀ ẹ dùn wá nínú nípadàbọ̀ gbogbo káwá láyọ̀ káwá yìnyín Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Ìyá wa à ń bọ̀ lórí ọ̀rọ̀ Pẹ́là tó ṣègbéyàwó àwọn ọ̀rọ̀ wa ń bẹ à ń bọ̀ àmọ́ ìbéèrè tèmi tẹ̀fẹ́ kọ́kọ́ bí yín táwọn ará ilé ní bí ni pé ṣé nǹkan tó ń jẹ́ ọ̀run àpáàdì wà lóòótọ́ ṣọ̀run eré wà lóòótọ́ àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì ni pé ìdí tó ṣe ní kábìrin pé torí àwọn olórí ìjọ àwọn tí a rò pé èèyàn Ọlọ́run ni wọ́n àwọn àáfàá àwọn pásítọ̀ kan àwọn wòlíì kan àwọn aláwo kan tí àwọn èèyàn sá lọ bá ìwà ọwọ́ wọn gan ni ìwà burúkú tí wọ́n ní ká máa wù tí a bá fẹ́ lọ sọ́run àpáàdì ọwọ́ wọn gan ni ìwà náà wà kí ló bí ọ̀rọ̀ yìí ni ìyá wa kan kódà gbajúgbajà ni ẹ ti sọ́nà pé alágbára máa sọnù bí ara wọn náà lẹ́ni tó jáde láyé ìyá wa tí wọ́n ń pè ní Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àbí kan actress ni wọ́n gbajúmọ̀ dẹ̀ ni wọ́n àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wọ́n jáde láyé ní àìpẹ́ yìí jíjáde tó wá jáde láyé ó wá súnmọ́ wòlíì olùṣọ́ ìjọ kan tó ní orúkọ dáadáa olùṣọ́ ni tó lórúkọ kí ló ṣẹlẹ̀ boyfriend ìyá náà tẹ́lẹ̀ jáde wá sọ̀rọ̀ pé ìyá pàdé olùṣọ́ gẹ́gẹ́ bíi pé mo réyàn mú lọ chọ́ọ̀chì ẹ̀ boyfriend wá ní àwọn difficulties díẹ̀díẹ̀ kan ó dẹ̀ sọ fún girlfriend dẹ̀ sọ fún olùṣọ́ bóyá wá sí church jẹ́ kó bá ẹ̀ ṣàdúrà olùṣọ́ dẹ̀ ní kó mú iye báyìí wá ó mú wá ó gba orúkọ ìyá ẹ̀ sílẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà yẹn ohun tó ṣẹlẹ̀ ni wípé girlfriend kọ̀ déédéé di ìyàwó ní ọ̀dẹ̀ olùṣọ́ kò dẹ̀ bá boyfriend sọ̀rọ̀ mọ́ ó block ẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n jáde lẹ́yìn ìgbà yẹn pé olùṣọ́ yìí pé bọ́ ṣe máa ń ṣe nìyẹn owó tó dá fárábìnrin náà kó fi ṣe breast cancer owó tó kù olùṣọ́ gbà lọ́wọ́ ẹ̀ olùṣọ́ máa ń búlì ẹ̀ olùṣọ́ yẹn gan tún mú gbó gẹ́gẹ́ bí ìyá àjọ hallelujah. Orin kan ní máa kọ́kọ́ kọ síwájú ó ní àyọjú máa sọ mí dọmọ ìta kí Jésù ó tó dé. Àyọjú máa sọ mí dọmọ ìta o kí Jésù ó tó dé. Kristi ti sọ fún wa nínú ìwé mímọ́ ó ní èmi ń lọ tẹ́mi bá padà sí mi abá ìgbàgbọ́ láyé mi kó bá lókè nínú ayé mi àti gbogbo wa. Ẹ̀sà kò ń ṣe láàrin ọkùnrin nìkan ló wà o ó wà láàrin àwọn obìnrin náà. Bẹ́ẹ̀ ni tá a pera wa ní ipò àti ìrìnjú Ọlọ́run ẹlòmíì lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ìyá àdúrà ó di boyfriend ìyá àdúrà. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Kò ń ṣọ̀dọ̀ ọkùnrin nìkan. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ọkùnrin náà. Ṣé rí gbogbo àwa ikọ̀ àti ìrìnjú Ọlọ́run? Ẹ rí pé máa sábà sọ fún wa pé ká kíyèsí ara. Ẹ má jẹ́ ká ti torí ìfẹ́kúfẹ̀ẹ́ ọrọ̀ ayé tá ò lè gbé lọ síbi kankan ká má bàa pàdánù tá a gbé dání. Praise the Lord. Hallelujah. Ṣé ní tí àfẹ́jù nǹkan tó bá ti pọ̀ jù ó máa ń mú àwọn ìkọ̀sílẹ̀ kan jáde. Fífẹ́ràn owó jù ó máa ní àwọn nǹkan tó máa mú jáde. Fífẹ́ràn àgbèrè ẹ̀sìn jáde ìṣẹ́rí àgbèrè ṣíṣe wàláì magnet ní láàrin àwọn òbí láàrin àwọn ikọ̀ àti ìrìnjú Ọlọ́run. Magnet bẹ́ẹ̀ ni tí ènìyàn ò bá gbàdúrà dáadáa ẹ wò ó ẹ má jẹ́ ká sọ pé orí ọ̀fẹ́ ni sà àánú ni àánú nìkan ló lè kájú nǹkan yẹn kúrò lára ènìyàn bẹ́ẹ̀ ni mo sọ ṣé wàá ní ìṣe téèyàn ń ṣe nínú ara tó bá wá padà di ikọ̀ àbí tó padà di ìránṣẹ́ Ọlọ́run ìgbà mi ò máa fara hàn. Àmọ́ ẹ má bínú ṣé ó wá yẹ kí èèyàn tí wọ́n mọ̀ pé ó ń wà àwọn àbá yẹn ṣé yẹ kó máa jẹ olùṣọ́ àbí kó máa jẹ olórí ìjọ. Àwọn jẹ olórí ìjọ sàn. Lọ́nà wo. A dára fún yín. Àmín. Ṣé rí ẹ̀mí Ọlọ́run tá a rí yìí ẹ̀mí tó ń lò wá yìí ìgbóhùn ìran yìí a jẹ́ ká pè ní pé òun ni Bíbélì fi sọ nínú ìwé mímọ́ Kọ́ríńtì ó ní gbogbo ẹ̀bùn pátá ó máa dópin. Ó ní gbòǹgbò kan tí ò ní kú òun ní ìfẹ́.
Àsọtẹ́lẹ̀ adópin, ìríran adópin, ìfèrèfọ̀ adópin, ìgbóhùn adópin. Ìfẹ́ nìkan ni òun. Kìlì dópin. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run yè, ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Ọlọ́run yè, àìkú ní títí ayé. Ọ̀rọ̀ rẹ̀ yè. Ṣé nígbà tí mo sọ nínú afárá tí mo ṣe lọ, mo ní wọ́n fẹ́ tà mí òróró fún inú ẹ̀ ń dùn. Bẹ́ẹ̀ni. Oyo, I want to be a pastor now. I want to be a prophet and prophetess. Ogudo are very careful. Sharing tí a gbé dání kẹlẹgẹ ni. Ṣé wá rí gbogbo èèyàn tẹ́ rí àṣìṣe wa náà wá. Àṣìṣe náà máa ń wá. Oh God. Àṣìṣe kò àṣìríjú Ọlọ́run náà wá. Ẹ wá gbọ́. Àgbọ́yé. Ó ní kò sí ẹni mímọ́ kan ní ayé. Lẹ́yìn bàbá wa tí ń bẹ ní ọ̀run, I have my own mistake. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ correct mistake ara wa? Ipò àtìríjú Ọlọ́run normally obi tó ti ń ṣèṣì, o tún bí fẹ́ni èèyàn méjì mẹ́ta, ìyàwó ní ẹ̀ náà wà ń bẹ. Ó ti dóhun ìríra sà. Ó ti dóhun ìríra. Ìdí nìyẹn mo fi sọ fún gbogbo àwọn alóore lónìí, àwa wòlíì alóore. Ṣé ẹni Ọlọ́run máa ń gbé níbi irú dúdú? Ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ èmi àti ẹni Olúwa ò kí ń gbé níbi irú dúdú. Ó lè máa ṣàgbèrè bíbẹ̀ ló wọ́n tún máa wípé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ ṣàṣọ pọ́síbù ni. Tẹ̀lá gbèrè tó ń ṣe. Nítorí pé ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ yí pé ẹ̀mí mímọ́ ń yá àgọ́ ara wa lò ni. Ó ń gbé wa wọ̀ bí ẹ̀wù. Tó bá ti ṣiṣẹ́ tán, ìwà ẹ̀, ìṣesí ẹ̀, gbígbàdúrà ẹ̀, òun ló máa jẹ́ kí ẹ̀mí yẹn permanent. Holy Spirit is real. Ẹ̀mí mímọ́ wà. Ṣùgbọ́n kíní kan máa ń tẹ̀lé, mo sọ fún yín pé ẹ̀mí Ọlọ́run àti ẹ̀mí èṣù. Gbogbo wa la mọ̀ pé wọ́n jọ figagbága. Wọ́n jọ figagbága ni. Ta ni ìràwọ̀ òwúrọ̀ àkọ́kọ́? Ṣebí Sátánì ni. Ta ló dá? Ṣé Ọlọ́run kọ́ ló dá? Ìdí ni ẹ̀rọ pé ṣe rí challenges tá a wá fèsì láyé. Ó kọjá tẹ́ ń béèrè lọ́wọ́ mi yìí. Oh God. Ó kọjá nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi. Ó lẹ́yìn tó dúró kó kíyèsí àkó má bàa. Nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi. Nǹkan tá a wá fèsì láyé kọjá bẹ́ẹ̀ o. Sórí ẹni tó bá ṣe tó yege. Mo kí kú oríire. Mo kọ́kọ́ júbà àwọn òṣìwájú tó kọ́kọ́ ṣe tí wọ́n yege. Mo tẹríba lábẹ́ ìpè àwọn tó sì kọ kébì tó kọ àwọn baba ńlá baba wa tí wọ́n yege. Ṣẹ́rí nowadays táwa yìí ẹni tó bá ní ìpè kó dìmú dáadáa. Kó má béèrè fún orí ọ̀fẹ́ àti àánú láti yege. Ìpè. Kò ṣe nǹkan tó yí sí o. It's not an easy thing. Torí ẹ̀ ló yẹ jẹ́ pé a gbọ́dọ̀ máa gbàwẹ̀ ká máa gbàdúrà ká máa kíyèsára. Nobody perfect. Bẹ́ẹ̀ni. Wọ́n ní òkè béèrè nǹkan méjì agbára. Ọgbọ́n. Solomon ò ṣe béèrè fọlá kò ṣe béèrè fọ́rọ̀. Ẹni tó bá ti ní ọgbọ́n ti lọ́lá, ẹni tó bá ti ní ọgbọ́n ti lọ́rọ̀, ẹni tó bá ti ní ọgbọ́n Ọlọ́run ó lè gbé nínú ayé. Ṣáyé tó jẹ́ pẹ́lẹ́tàn pọ̀. Ó ní áńgẹ́lì Ọlọ́run ayí, áńgẹ́lì èṣù ayíra padà, ẹ máa rò pé áńgẹ́lì Ọlọ́run ni. Ìwé mímọ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ẹ jẹ́ ká máa ṣọ́. Ṣé wá rí àwọn èèyàn náà tó lọ ń bá wọn? Ṣé rí gbogbo àìsàn tẹ́rí yẹn? Ọfà wà o. Ẹlòmíì tó bá ti wẹ̀wẹ̀kúwẹ̀ tó fi bá a sùn. Àìsàn ló máa treat tó máa fi kú. Wọ́n ti gba ajé tó wà lára rẹ̀. Nǹkan wà nú ayé sà. Ọ̀rọ̀ kan jà ròyìn lórí TikTok sí pé wọ́n pé kíní kan ní gbàràdà. Gbàràdà ṣó wà lóòótọ́? Ó rí. Ó wà. Ọlọ́mọ ẹ̀ka yẹn gbàrà wa dá. Àmín. Ó wà sà. Ẹ jẹ́ ká mẹ́nu bà gbàràdà yẹn torí àwọn èèyàn pọ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ni èèyàn lè fi ṣọ́ra níbi pé kí ọmọ aráyé má bàa gbàrà èèyàn dá? Ẹ gbọ́ mi sà. Àgbọ́yé. A lè perfect. You cannot perfect. O lè perfect níwájú ẹ tó ṣú ẹ. O lè mú ara ẹ ṣọ́. So tá a bá sọ̀rọ̀ gbàràdà pọ̀ gan. Gbàràdà ó lọ gan. Gbàràdà ọ̀nà tó fi ṣe gbàràdà pọ̀. Àwọn tẹjọ́ ń ṣòwò ṣé kò rí bẹ́ẹ̀ ni?
ó wà ní US, ó wà ní Canada, ó wà all over the country. Àná ọlọ́mọ jẹ́ atẹ́nítìkà. Aṣọ ní kọ́kọ́ náà fi ń ṣe gbàràdá o. Àwòrán ní kọ́kọ́ náà fi ń ṣe gbàràdá. Àwọn ẹlòmíì tẹ́jọ́ dókòwò pọ̀. Wọ́n á dẹ̀ gbá ìsìnkì gbogbo ṣọ́ọ̀bù bíi 10 lọ. Gbogbo ṣọ́ọ̀bù 20 lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, 20 lẹ́gbẹ̀ẹ́ òsì níwájú lẹ́yìn. Wọ́n á dẹ̀ gbá ìsìnkì wọ̀nyí kó á dẹ̀ máa fi ṣọlá. Nínú ayé yìí náà. Nínú òbí mi láti kékeré ló ti ń rú ọmọ ẹ̀ ní agbára. Àti kékeré lè yẹ lómi òbí mi ti ṣiṣẹ́ ọlà fún ọmọ ẹ̀ láti inú oyún. O lè bọ́ ọ̀rẹ́ tó bá ti ń bá rìn ibi tẹ́ ti máa mọ gbàràdá rẹ̀. Ẹ jẹ́ a gbọ́. Ọ̀rẹ́ tẹ́ bá ti ń bá rìn táìpù tẹ́ ń bá rìn tẹ́ ní pé kàkà kẹ́dìdì ẹ̀ ń rí ìjákulẹ̀ filẹ̀. Sá lọ fún. Filẹ̀. Àwọn kọ́kọ́ máa ń coincident tó bá ti wo ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì oṣù kan tètè kú ọmọ ẹ̀. Lọ bèrè fún refresh lọ́dọ̀ Ọlọ́run. Olúwa refresh mi fún ọrọ̀, refresh mi fún agbára, refresh mi fún ẹ̀mí mímọ́, refresh. Ojoojúmọ́ ni èèyàn máa ń gbàdúrà. Yorùbá ní pé àgbàkúlàdúrà ànákúlówó. Gbàràdá ni ó kàn lè báyọ̀ wọ mọ́tò. Kó dẹ̀ lò. Á dẹ̀ ti gbá ìsìnkì gbogbo àwọn tó wà mí. So gbàràdá pọ̀, ó pọ̀ gan. Nígbà tí mo rí kíní yẹn mi ò mọ̀, ṣùgbọ́n mo lórí ọ̀fẹ́ kíní kan tí mo dẹ̀ rí àwọn ìgbà. Nígbà mi tẹ́ bá béèrè mo máa ń sọ fún yín pé mi ò ń plan nǹkan mi tẹ́ bá béèrè. Ṣùgbọ́n níbi tí bá ti fi ẹ̀mí Ọlọ́run tọ̀, Olúwa máa tú ọ̀rọ̀ ẹ̀ fún mi. That's a gift. Gbàràdá pọ̀ gan. Ẹ wo tó bá sọ nǹkan tó ń pè ní gbàràdá, wàláhì àti jẹun àti momi wàá máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló wá dá mi sáyé fún. Torí pé kò síbi tí gbàràdá ò ti lè ṣe. Ó wà láàrin àwọn wòlíì, ó wà láàrin àwọn ọ̀fà, ó wà láàrin àwọn babaláwo, ó wà láàrin àwọn èmèrè, ó wà láàrin àwọn èèyàn. Ṣé gbogbo èèyàn ẹlòmíì ò wòlíì kò babaláwo kò àfà. Ó jáde jù. Ó jáde jù kókó owó tó máa fi jẹ ó lè fi jáde. Ṣé irú ẹni yẹn tó ti ṣiṣẹ́ sọmọ ẹ̀ lára pé gbogbo ibi tọ́mọ òun bá dé ṣé kò sí ni. Ipe ọmọ òun ni kó máa já síwájú. Ó ti gbára gbogbo àwọn èèyàn tó bá wà mẹ́ta. Gbàràdá ń ṣiṣẹ́ pẹ̀lú spirit ni. So ní gbogbo ọ̀nà ó gbọ́dọ̀ nǹkan tí mo fẹ́ fààyàn lórí gbàràdá yẹn ni pé má sinmi àdúrà o. Wo tó o bá ti sinmi àdúrà wàláhì kò sí ẹni tó lè lo ògùn ẹ̀. Mo sọ fáwọn èèyàn, mo sọ ń dẹ̀pẹ̀ èèyàn kan ní àmọ́mì ṣíṣe tó fi ń gbogbo padà. Wàá gbogbo ẹ padà. Wàá gbà padà pẹ̀láwẹ̀ pẹ̀ládùà. Níbi tó bá ti gba bíríbírí tó ti gbàwẹ̀ tó ti gbàdúrà tọ́lọ́ wọn jẹ́ kó wá bá ipò àti ìjú Ọlọ́run tó dá padà tó ní táìmù láti ṣiṣẹ́ fún ẹ. Lójú oorun ẹ gan ìwọ fúnra ẹ máa mọ̀ pé o ti gbà padà. Ṣé wọn kì í lòyàn ni ẹni tó ń lò tó ń wọ ọṣẹ burúkú tó fi bá a sùn kí lẹ rò pé ó fẹ́ nọ́ọ̀sì? Ó máa nọ́ọ̀sì àìsàn kú ni. Ayé níkà o èèyàn tó burú pọ̀ nínú ayé. Lórúkọ Jésù àtẹ̀mí àti ẹ̀yin àmì ṣe kò gẹ́ wọn o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra, ẹ jẹ́ ká máa gbàdúrà. So ẹni tí ó gba ẹni yẹn lọ́wọ́ ọkọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ tó common o. Àwọn èèyàn mọ̀ pé mi ò purọ́ lórí ọ̀rọ̀ mi o. Ó wà bẹ́ẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run gan. Ẹni tó fẹ́ fẹ́ yín tó sọ pé reason why tí mo ṣe láìkí yín láti fẹ́ yín ni pé ẹ wà á blọọkì òun dẹ̀ rí páìsì kì í dà. Ṣáyé ń bọ́ ló ṣiṣẹ́, ṣáyé ń bá ládánwò ṣe ni. So that's why we need to be very careful. Ó wà bẹ́ẹ̀ o. Now ní sìkò sẹ́jọ́ tó lè bó olùṣọ́ yẹn rò. Ẹni tó kú ti kú. Ó ti kú, ó ti lọ. Ògo kan ló ti lọ yẹn. Ṣé àwọn òbí tó bí wa yìí gan. Gbogbo ẹ̀yin òbí ẹ múra sọ́mọ yín o. Ẹ múra sọ́mọ yín kò sí ìdílé tọ́lọ́run fún ọmọ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sí ìdílé tí Ọlọ́run ò dá olú ọmọ sí. Dìtẹ́ẹ̀tì ogun tó ń jà nínú ìran yín. Orí ẹ̀ ni kò lọ ṣiṣẹ́ lé lórí. Àwọn kan wà wọn kì í pé 50 years ní family wọn. Àwọn kan wà tó bá ti lógo láàárọ̀ wọn kì í lò lọ́sàn-án. Dìtẹ́ẹ̀tì ogun tó ń ṣẹlẹ̀ nínú ìran ẹ̀
kẹ́kọ̀ọ́ lọ ṣẹ́ yẹn kọ́kọ́ lọ ṣe lọ kápá ogun yẹn wálẹ̀. Torí tó bá fẹ́ kápá ogun wálẹ̀, ó máa nú ẹ ládùúrà, ó máa nú ẹ ní stress, ó máa nú ẹ ní stress gan. Gbìyànjú. Ó máa nú ẹ ní gbìyànjú. So dáradára àwọn ikọ̀ àti ìrìjọ lóbìnrin lọ́kùnrin wọ́n wà bẹ́ẹ̀ dáadáa. Ìyá wa lórí ọ̀rọ̀ gbàràdá yìí ẹ jẹ́ a fi mú ọ̀rọ̀ pẹ́là wọlé. Èèyàn kan nígbà tó ṣe wedding ẹ ti sọ tẹ́lẹ̀ pé kó ní ìké sára, ẹ ti sọ nínú fọ́nrán yìí kan rí. Nígbà tó ṣe wedding èèyàn kan wá promise ẹ ní ilé 400 million naira fún wedding gift. Ó dẹ̀ fẹ́ lọ gba pépà ilé ẹ lé ní Friday. Àmọ́ arákùnrin yẹn wá ní pé òun máa mú pépà wá, òun máa tún mú jákẹ́ẹ̀tì náà wá. Ṣé ká ní ó ṣeé ṣe kó fẹ́ gbàrà òun náà dání àbí ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí? Lórúkọ Jésù àdúrà wa gbà. Àní ṣìwé àní ṣìsọ. Lórúkọ Jésù rẹ̀ ọ̀tá oníṣẹ́. Ìyá Pẹ́là ẹ kíyèsí. Ẹ bá mi jẹ́ kí fúnrán yìí lọ gan. Ìyá Pẹ́là. Yes, gbogbo abiyamọ ẹ jẹ́ ká jí. Èmi ò mọ ìrìn tí Pẹ́là rìn o. Èmi ò mọ ẹ̀bẹ̀ tí ìyá Pẹ́là ti bí Ọlọ́run. Èmi ò mọ tí bàbá Pẹ́là ṣe níwájú Ọlọ́run. Mo ń bá ẹni tí iye rẹ̀ ṣí sọ̀rọ̀. Tí Ọlọ́run fi wò wọ́n ṣùṣù tó ṣe Pẹ́là lógun. Ẹ gbọ́ mi, nígbà tí mo wo àwòrán yẹn, ìgbéyàwó wọn yẹn, kí Pẹ́là lọ gbàdúrà dáadáa nígbà tí wọ́n bá di ọlọ́mọ méjì kán wà ní ìṣù lórí wedding. Tó bá di ọlọ́mọ méjì. Ẹsẹ̀ yẹn ní ẹni. Lílé tó túmọ̀ sí pé wọ́n máa bímọ méjì fúnra wọn, ó dájú. Bíbélì wípé búburú ni gbogbo ọjọ́, ó ní àwẹ̀ àti àdúrà láwọn máa fẹ́ra ìgbà. Kí wọ́n lọ gbàdúrà dáadáa nígbà tí ìgbéyàwó yẹn tí wọ́n bá dọlọ́mọ méjì. Kí wọ́n má máa face challenges. Ìyá Pẹ́là ni mo wá fẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ sí abiyamọ. Pẹ́là máa fi ọjọ́ kan ṣẹ̀yìn. Ẹ lọ kọ́lẹ̀. Olúwa sọ fún mi pé ẹ gbọ́dọ̀ bínú sí. Níwájú ẹni tí gbogbo ẹ̀dá máa jí fún lọ́jọ́ ìkẹyìn. Olúwa ní ẹ gbọ́dọ̀ bínú. Olúwa ní fúnra yín ẹ wò ní kòríta tẹ́dẹ̀ yìí. Ẹ nílò láti sá bá ènìyàn, ẹ dẹ̀ nílò láti bá ènìyàn. Ṣùgbọ́n ẹ sátọ Ọlọ́run lọ nítorí ọ̀rọ̀ Pẹ́là. Ní kòríta yìí. Kì í ṣe nítorí èní, mi ò sọ̀rọ̀ èní, mò ń sọ̀rọ̀ nípa ọ̀la tí ẹnikẹ́ni kò tí ì mọ̀. Tẹ́mi gan ò tí ì mọ̀ ọjọ́ náà. Màmá, ẹ má jẹ́ kí Pẹ́là ò gbúdọ̀ jìnnà. Ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ jìnnà sí. Ìyẹn ni. Èjì ń bẹ̀. Ẹ wà very very careful. Bàbá Pẹ́là lè kíyèsí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Kí wọ́n lọ gbàdúrà dáadáa kí ègún tó ń jà nínú ìran ibi tán ti bí Pẹ́là kó má bàa jà ní kòríta ògún tó dé. Lẹ́yìn ọdún mẹ́ta. Lẹ́yìn ọdún mẹ́ta. Níwájú ẹni tí máa jí fún. Ìgbéni tẹ́fẹ́ tó wí nígbà tí Adẹ́dà ṣẹ̀dá òsì. Àdàbí tí máa ní nǹkan mi tí mo fi ń sin Ọlọ́run àbí mo wá pẹ̀lẹ́ tó wẹ́jú Ọlọ́run máa fi sí. Arúgbó ọjọ́ má jẹ́ ríru ẹ̀. Ẹ gbọ́ mi mà, màmá Olúwa ní ẹ sátò wọn lọ́rùn ní gbogbo ìgbà. Ẹ lọ jẹ́ kó jẹ́ àìsámẹ́ǹtì fún ìyá Pẹ́là láti máa yíra fún Ọlọ́run. Títí tẹ́ máa fi padà sọ́dọ̀ rẹ̀. Ẹ kọ́kọ́ ṣe yẹn ní nǹkan tẹ́ kọ́kọ́ máa fi tú Ọlọ́run lójú. Kọ́kọ́ máa yíra. Wọ́n nílò láti ra fún àbí kọ́kọ́ máa yíra fún Ọlọ́run. Ẹ kọ́ máa yíra fún Ọlọ́run. Kẹ́ wá máa sọ fún Ọlọ́run gbogbo tí ẹ fẹ́ pé ọmọ yín dà. Àwọn àpàrà wọn ò ní pàrà wọn. Àmín Jésù. Ẹ jẹ́ jíbẹ̀ lórí ọ̀rọ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi. Pẹ́là ò gbúdọ̀ wọ aṣọ káṣọ. Kò gbúdọ̀ gba aṣọ kan wọ̀. Ẹ wò ó. Ìkóríta tí Pẹ́là dé yẹn ó di kòríta ọwọ́ Ọlọ́run. Àwọn abiyamọ àwọn ọkọ àtìríjọ Ọlọ́run mọ tí mo ń sọ yìí. Gbogbo ẹnu kọ́ lèèyàn fi sọ̀rọ̀. Ẹni mímọ́ tó ń gbénu wá fọhùn òwe ló ń pa fún wa. Ìtorí ẹ̀ ló ṣe ló wa ní agbára láti lè túmọ̀ ọ̀rọ̀ rẹ̀. Ẹ gbọ́ mi. Màmá Pẹ́là àti bàbá rẹ̀ ẹ má fi Pẹ́là sílẹ̀. Ó máa ṣe bí ọmọdé o, ẹ lọ kọ́lẹ̀. Ó máa ṣe. Pẹ́là máa ṣe bí ọmọdé. Ṣùgbọ́n èyí tí Ọlọ́run fún ní ògo, òun ni kẹ́ gbàdúrà kẹ́dẹ̀ dìrọ̀ mọ́, kẹ́ má jẹ́ kó wọ mi. Gbogbo ìjà tó léwu tó wà láàrin kábíyèsí,
ìjà tó wà láàrin ìyá Pẹ́là àti bàbá Pẹ́là ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Olúwa ní ẹ padà sínú ìfẹ́ kùtùkùtù òwúrọ̀. Mi ò sọ pé kẹ́ fẹ́ra yín o, mi ní ẹ má fẹ́ra yín, ṣùgbọ́n ìfẹ́ tẹ́ fi pàdé ara yín tó fi di àṣẹ tẹ́ fi bí Pẹ́là, ẹ fi gbé Pẹ́là dìde. Ẹ pa àṣẹ ìfẹ́ yẹn pọ̀. Òwe ni mo pa o, òwe ni mo pa. Ayọ̀ wà fún gan, ṣùgbọ́n tó bá tó àkókò kan orúkọ ayé á ń lọlẹ̀, tó bá tún yá tún jí. Olóhùn Ọlọ́run lòun àmì kì í ṣe yìí. Olóhùn fẹ́ fi ra ẹ̀mí gígùn fún. Yes sir. Olúwa lòun fẹ́ fi yànde ẹ̀mí gígùn àti àlàáfíà fún. Ìyàwó Pẹ́là máa ṣe bí ọmọdé. Ẹ̀yin òbí Pẹ́là méjèèjì, ẹ̀yin lẹ́ni iṣẹ́ tó pọ̀. Lórúkọ Jésù, ojú òní tì wá. Ẹ máa lọ tún, ẹ bá ní àwọn èèyàn tó lè bá yín tún ọ̀rọ̀ tí mo sọ. Mo mọ̀ máa ń là tán. Ẹ má là tán tó rí afẹ́fẹ́. Lórúkọ Jésù, àdúrà wa máa gbà. Olú ọmọ wà ní etí ẹnu, olú ọmọ wà ní tèmi náà. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo abiyamọ tó ń gbọ́ mi lónìí. Lórúkọ Jésù, gbogbo ohun tó máa mú ẹ̀fọ́hùn tó máa dògo àgbáyé. Olú ọmọ tó máa mú yín tayọ, tó máa mú mi tayọ. Lórúkọ Jésù wọn ò ní dò. Ìyá Pẹ́là àti bàbá Pẹ́là ẹni iṣẹ́ tó pọ̀ láti ṣe. Tí Pẹ́là bá gba ilé yẹn, ìyá Pẹ́là àti bàbá Pẹ́là, mo fọ̀rọ̀ síkùn gẹ́gẹ́ bí wòlíì. Ẹ̀mí mímọ́ fúnra ẹ̀ máa kọjá wá bá yín. Á sọ̀rọ̀ rẹ̀ di ènìyàn, á tọ́ yín sọ́nà lórí ìrìn àjò. Ẹ má dìgbò ìṣe ọmọdé tí Pẹ́là ń ṣe o. Pẹ́là sì máa ṣe yìí. Ẹ lọ kọ́lẹ̀. Ní ẹ̀ṣẹ̀ tó máa mú kí wọ́n bínú. Ẹ lọ kọ́lẹ̀. Ṣùgbọ́n ìyá Pẹ́là ní kó wojú mi dáadáa, kó sì gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu. Òun ni pé abiyamọ kì í bínú tán. Èyí tó dẹ́kun, ẹni tó dá ayé àti ọ̀run, tó dá yín, tó dá mi, tó dá gbogbo àwọn tó ń gbọ́ mi. Àtọ̀ yín sọ́nà bẹ́ẹ̀ ti máa rìnrìn àjò. Ojú òde ní tì mí. Kí ayédè máa dáwọ́ sàrà ṣiṣẹ́ dúró. Yẹ́sà, ó jẹ́ nǹkan funfun. Àlàáfíà ni. Ẹ jẹ́ kú bẹ̀. Yàrá, tàbá fẹ́ kọ̀ sí báwo la ṣe lè kọ̀ sí. Fóònù nọ́mbà mi ni 08026040244. Second line mi ni 09061346865. Bí Olúwa ti bẹ́ẹ̀ mi ẹ̀ sì ti wà. Àtẹ̀mí àti ẹ̀yin oníṣẹ́kù ò ní jẹ́ fún arábìnrin náà tó kú. Ọlọ́run àtẹ̀sáfẹ́fẹ́ rere. A ò ní kọ́gbìrì, a ò ní pé ìbànújẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan. Ọmọ ológun ilé mi àti ẹ̀yin lórúkọ Jésù, ikú ò ní lù pa lójijì. A ò ní dòkú, èrò ọ̀tá ò ní ṣẹ. Ayáyọ̀ ìṣẹ́gun ní ìkẹyìn ohun gbogbo a máa fi ayọ̀ sí Ọlọ́run. Àlàáfíà.